أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وكفى. عليكم كي الله عليكم ينو الله كما با أمي أشهد بوايا نبوة محمد صلى الله عليه وسلم. أوتي أمو فون ولوني tí ó máa jẹ́ àǹfààní fún gbogbo àwa àgbáyé, ìmọ̀ràn mi fún gbogbo àwa mùsùlùmí nípa Ramadan tí a gbà kọjá yìí. Ramadan tá a gbà kọjá yìí ó ti sọ gbogbo wa di ọmọ tuntun. Gbogbo àwa tá a gbà àwẹ̀ pátá, Ramadan ti sọ wá di ọmọ tuntun lọ́dọ̀ Ọlọ́run. Tí a ti pé gbogbo tí wọ́n ń pè ní ẹ̀ṣẹ̀ ó ti kú inú ayé wa. Gbogbo tí wọ́n ń pè lẹ́ṣẹ̀ ó ti kú inú ayé wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ bẹ́ẹ̀ fún wa pé tó fi rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ wípé bí èèyàn bá fi lè gba àwẹ̀ bí wọn Ọlọ́run ṣe fẹ́, yóò dàbí ọmọ òpóǹló tó ń ṣẹ̀ṣẹ̀ bí tó lẹ́ṣẹ̀ lọ́rùn. Yóò dàbí ọmọ òpóǹló tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn. Tó bá sí pé gbogbo àwa tá a gbààwẹ̀ náà a ti ń bẹ nínú ìjẹ́ ọmọ òpóǹló lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí tó wá dáa jù fún wa ní wípé gbogbo ohun tí Ramadan náà gbà kú lọ́wọ́ wa nígbà tá a gbààwẹ̀ nì, ẹ má jà súnmọ́ bẹ́ẹ̀ mọ́. Ẹ má jà súnmọ́ bẹ́ẹ̀ mọ́. Wọ́n fúnra rẹ̀ lè ṣàdúà kádùà sí gbà. Wọ́n fúnra rẹ̀ ó lè ṣàdúà kó di àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Nítorí pé tára bá ti mọ́, tára èèyàn bá mọ́, kò sí àdúà tó bá ṣe tọ́lọ́run ní sàn. Ṣùgbọ́n tára bá dọ̀tí, bó o bá ṣàdúà dọ̀la kò ní dọ́dọ̀ Ọlọ́run, kò ní kò níwájú ẹ. Oore ńlá sì ní fún wa pẹ̀lú bí Ramadan náà ṣe sọ wá di ọmọ tuntun yìí. Àfààní la tarji'u ila al-ma'asiyya ba'da Ramadan. Ó ní má ṣẹ́rí lọ síbi àìgbọ́rọ̀ tí Ramadan náà gbà kú lọ́wọ́ wa nígbà tá à ń bẹ ní Ramadan. Má ṣẹ́rí lọ síbẹ̀ mọ́ lẹ́yìn tí Ramadan náà ti kú ńlẹ̀. Àwọn ìyapa Ọlọ́run tí Ramadan náà ti gbà kú lọ́wọ́ wa, àfààní má ṣẹ́rí lọ bẹ̀ mọ́. Níwọ̀n tó fẹ́ dàbí ọmọ òpóǹló yẹn lọ títí láéláé, tó fẹ́ rí gbàdúrà yẹn, tó bá ti mú ẹ tó ṣẹ́rí lọ síbẹ̀ láti àsìkò yìí títí tí Ramadan náà fi dé ti ọdún tó ń bọ̀, k'Ọlọ́run fẹ̀mí wálẹ̀, kò sí tó bá béèrè tọ́lọ́run ní ṣe. Àsìkò ọdún àná, Ọlọ́run dákun jẹ́ aṣọpọ̀ ọdún náà láyé. Kò sí tó bá béèrè lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ní ṣe fún ẹ. Tó wọ́n fún ẹ bá ṣàlùwàlá, tó yan náfìlà méjì, tó wá béèrè pé Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí, wàhálà Ọlọ́run ṣe. Tó o bá ti padà síbi àwọn ìtọ́lọ́run ní ká tí gbogbo tí Ramadan náà gbà lọ́wọ́ rẹ̀, tó o bá ti padà síbẹ̀ mọ́, ló ní àṣẹ lọ́dọ̀ Ọlọ́run láti béèrè tó ń wọ́n tọ́lọ́run sì ṣe. Àwọn ní isbiru ani ladhatil hawa bi halawatil iman. Ó ní sùúrù, ní àmúmọ́ra, rọ́jú kò níbi àwọn ìgbádùn ìfẹ́ ẹnú pẹ̀lú àwọn adùn ìgbàgbọ́ tá ti nínú Ramadan náà. Tó pé gbogbo ohun tí Ramadan náà gbà lọ́wọ́ wa yẹn, ó ti fún wa ní adùn ìgbàgbọ́ tẹ̀mí wa ti dúró dédé. Gbogbo àǹjílò àyàn náfìlà má dá dúró. Wákàtí márùn-ún níjọ́ mọ́ tó ń kí yẹn má dá dúró. Lópin ìgbà tó o bá ti dúró, ìwọ náà ó pẹ̀lú ẹni tí ó béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run sì sáyẹn lẹ́sẹ̀kẹsẹ̀.
gbogbo àwọn tọ́lọ́run ní ká sá kúrò ń bẹ̀, ṣìnà ṣíṣe, ìmá sọ̀sọ́kúsọ, ìmá dìyàn sẹ́mi. Mo rí àwọn kan tó já sí pé nígbà tí Ramadan fẹ́ bẹ̀rẹ̀, ká ṣe advice wọn pé tó bá ti dìyàn sẹ́mi, Ramadan tó fẹ́ gbà yìí Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì lọ bá àwọn ẹni yìí, ó bẹ̀ wọ́n sì parí ẹ̀ lára wọn. Wọ́n á sọ fún pé bẹ́ẹ̀ ṣe parí ẹ̀ yìí, má jẹ́ kó tún wáyé mọ́ hatta yawm al-qiyamah. Gbogbo tí wọ́n bá wá béèrè lọ́wọ́ Ọlọ́run ọmọ tó ó rí tọ́lọ́run ṣe fún ẹ̀, wọ́n náà pẹ̀lú àwọn ọmọ tuntun lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àdìẹ ọ̀tá ń dìyàn sẹ́mi yẹn, wọ́n mú kúrò. Bó bá mú kúrò, ó túmọ̀ sí pé o ti pẹ̀lú àwọn tó fẹ́ jèrè yẹn. Àbá ní adùn ìfẹ́ inú yìí máa ń mú èèyàn súnmọ́ tí èèyàn fẹ́ ṣe. Ṣé apá sọ fún wa pé inú Ramadan náà Ọlọ́run ti gbogbo tí ń jẹ́ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀, wọ́n ti wá ṣe wọ́n lẹ̀ báyìí o. Kódà iná tọ́lọ́run tì pa Ọlọ́run ti ṣílẹ̀ báyìí. Kéèmí àti ẹnà mẹ́bàá pẹ̀lú ẹni tó máa fọ́ọ̀lù sínú àwọn nǹkan yẹn, àfi ká kúrò níbi gbogbo nǹkan tí a ti láníyàn lẹ́mìí. Ó ń ta tẹ́tẹ́, má bà wọ́n ta mọ́, Ramadan ti gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ó ń ṣe ṣìnà, má bà wọ́n ṣe mọ́, Ramadan ti gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ó ń lọ ilé ọtí, má bà wọ́n mú mọ́, Ramadan ti gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ó ń dìyàn sẹ́mi, ó ń keep mali pẹ̀lú yàn, ó ní bá ṣe, Ramadan ti gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ó ń ṣe kèéta èèyàn, kúrò ń bẹ̀. Ó ń ṣàbòsí èèyàn, Ramadan ti gbà kúrò lọ́wọ́ rẹ̀. Tí wọn náà bá fẹ́ dàbí àwọn ọmọ tuntun, Ànábì sọ fún wa pé gbogbo ẹni tó bá gbà á yóò di ọmọ tuntun, òpóǹlú ọmọ tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn. Àbí kó sákò gbogbo ń tà sọ yìí. Àfàtú wa ní isbihu lillahi ta'ala, ó ní àmúmọ́ra pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀. Ṣe sùúrù fọ́lọ́run ọba tó ga jù lọ. Tó bá ti ní sùúrù pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀, yu'awwidukum khayran, yóò fi oore tó dáa gan, yóò fi rọ́pò gbogbo àwọn nǹkan tó filẹ̀ tó ṣe mọ́ yẹn. Oore tó dáa fún ẹ, oore tó dáa tí wọ́n gan expect. Nínú àwọn tá a béèrè fún, ẹ wo ìtìkáàfù tá a ṣe gbẹ̀yìn, ẹ wo wàhálà táwọn yẹn ṣe, àwọn kan kóra jọ wọ́n lọ mọ́ṣáláṣí, àwọn kan kó Nàìjíríà yìí wọ́n lọ sí Saudi lọ ṣe ìtìkáàfù ńbẹ̀. Ìyẹn náà fìlà lóru, ìṣàdúrà lọ́sàn-án, ìmásùn lóru, ìmásùn lọ́sàn-án. Gbogbo wàhálà yìí tí ò bá fẹ́ kó dànù, àfi kí wọ́n fúnra rẹ̀ náà kó sákùn gbogbo tọ́lọ̀ ń sọ yẹn. Tọ́lọ̀ ti ní kí Ramadan náà gbà kúrò lọ́wọ́ ẹ̀, má padà síbẹ̀ mọ́. Gbogbo wọn tó o bá ti padà síbẹ̀, owó ìwọ ìyẹn ni ẹni tó já sí pé yu'awwidukum khayran, èyí tó dáa jù lórí Ọlọ́run fi rọ́pò fún ẹ. Qala ta'ala, Ọlọ́run ọba tó lára ẹ̀ ga jù lọ, ó wá ní ká Ànábì sọ báyìí fún wa sallallahu alayhi wa sallam. A'udhu billahi minash shaitani rajim. In ya'lam Allahu fi qulubikum khayran mimma ukhidha minkum. Suratul Anfal ní àyà yẹn wà, verse 70. Tá bá lọ wo Al-Qur'an ní àbá àyà yẹn bẹ̀. Tọ́lọ́run sọ pé in ya'lam Allahu fi qulubikum khayran. Ó ní tọ́lọ́run bá ti mọ̀, tọ́lọ́run ti mọ̀ dáadáa tí ń bẹ lẹ́mìí yín, tẹ́ ti rò pé mo ti láníyàn pé mi ní ṣe nǹkan báyìí mọ́, mo ti láníyàn pé mi ní ṣe nǹkan báyìí mọ́, mo ti láníyàn pé mi ní ṣe ṣìnà mọ́. Gbogbo àwọn nǹkan yẹn, gbogbo àwọn ìdọ̀tí tí máa ń dọ̀tí èèyàn, èyí tó mú ẹ tí wọ́n fún ẹ láníyàn wípé nínú Ramadan náà tó wọ́n rẹ́ pé gbogbo nǹkan yìí ti bá ṣe bí èèyàn kan ò bá rí mi, Ọlọ́run rí mi. Gbogbo àníyàn bẹ́ẹ̀ sẹ́mi títí láéláé, ìyẹn ló fi rí àdúrà fún ààrẹ. Ọlọ́run ni yu'tikum khayran mimma ukhidha minkum. Ànábì ní Ọlọ́run fún yín ní oore tó dáa jù, oore tó dáa jù nínú àwọn nǹkan tí wọ́n gbà kúrò lọ́wọ́ yín. Wọ́n ní kó má mọtí mọ́, fọtílẹ̀. Èyí tó dáa jù yẹn lọ́lọ́run ṣe fún ẹ. Wọ́n ní kó má ṣe ṣìnà mọ́, ó fi ṣìnà lẹ̀. Èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún ẹ.
ó ní kó má ta tẹ́tẹ́ ó fi tẹ́tẹ́ lẹ̀, èyí tó dájú bẹ́ẹ̀ lọ Ọlọ́run ṣe fún ẹ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fún ẹ tó bá ti nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. Wọ́n ní kó má ní àdìọ́kàn múyàn sínú, má ṣàbòsí èèyàn, má ṣe kèéta èèyàn. Gbogbo ilé ìta sọ èyí tó bá ti lè ṣe èyí tó dájú bẹ́ẹ̀ lọ Ọlọ́run mú lé lọ́wọ́ tó pé ó ti tẹ̀lé àdéhùn, ó tẹ̀lé àṣẹ Ọlọ́run. Wọ́n náà ti tẹ̀lé àṣẹ Ọlọ́run. Gbogbo ohun tí Ọlọ́run gbà kúrò lọ́wọ́ yín lókùn ìgbà tí Ọlọ́run bá ti tẹ̀lé àṣẹ rẹ̀, èyí ìlọ́po yẹn lọ́lọ́run fi dá padà fún tọ̀hún. Wọ́n ní kì í ṣe yẹn nìkan ń tún ṣe fún yín. Wáyé fún ilẹ̀kùn àdébìí Ọlọ́run ti máa foríjì yín láti wákàtí ìlọ. Àforíjì ó máa bá wa gbogbo àwọn mùsùlùmí tá a gbà rẹ̀. Àforíjì ó máa bá wa lókùn ìgbà tá a bá ti yà sí gbogbo àwọn nǹkan yẹn mọ́. Àforíjì ó máa bá wa títí láéláé. Wọ́n ti ẹ̀ gbìyànjú rẹ̀ wò nígbà tá a ti gbà parí Ramadan tọdún yìí, tí Ramadan tọdún tó ń bọ̀ ó fi dé, wọ́n máa rìn sí gbogbo nǹkan yẹn kó sì máa kọ̀ntínú ìgbìyànjú bó ṣe ń ṣe é bọ̀ láti inú Ramadan wákàtí máa wọn ní kíkí. Irun yẹn gan bó bá mójútó bó ṣe ń kí inú Ramadan tó ń kíjọ mọ́, tí bó bá kírun tán àsùbá dàníyàn tó fẹ́, bó bá kírun zúrì tán dàníyàn tó fẹ́, bó bá kírun àṣì tán dàníyàn tó fẹ́, bó bá kírun mọ́gìrì tán dàníyàn tó fẹ́, bó bá kírun ìṣáàyè tán dàníyàn tó fẹ́. Wákàtí márùn-ún yẹn wọ́n fi dàníyàn síwájú Ọlọ́run. Kán lẹ Ramadan ọdún tó ń bọ̀ wá, wàláhì tó bá béèrè fún Ọlọ́run ṣe tó bá ti jìnnà kó ní gbogbo ń tà sọ yẹn. Àwọn àìgbọ́ tí Ramadan ti gbà lọ́wọ́ wa, àwọn ìyapọ̀ Ọlọ́run tí Ramadan ti gbà lọ́wọ́ wa, tó bá ti padà síbẹ̀ mọ́. Gbogbo ohun tí à ń sọ yìí wọ́n gbìyànjú ẹ̀wò kọ́ òbí Ọlọ́run ní kẹ́. Ó ní wallahu ghafurur rahim. Ó ní aláforíjì lòun Ọlọ́run. Ó ní kẹ́ lòun kẹ́yìn, wọ́n dá yín lóhùn. Àwọn mùsùlùmí ayọ̀lẹ̀ àdúrà ni. Ayọ̀lẹ̀ àdúrà ni. Ká lè rí gbígbàdúrà lórí gbogbo ohun tá a béèrè fún Ramadan, àfi kó kó ní gbogbo ohun tó jẹ́ ìyapọ̀ Ọlọ́run pátápátá. Má súnmọ́. Tó bá ti súnmọ́, wọ́n náà ti pẹ̀lẹ́ ni tí yóò jèrè lọ́dọ̀ Ọlọ́run. Ó ti pẹ̀lú. Ṣùgbọ́n àwọn tó bá gbọ́wọ̀ tó yìí ní àníyàn pé ó fẹ́ súnmọ́, tó pẹ̀ mí yìí ẹ̀mí tó burú ni o. Àsọ̀rọ̀ pé ṣèitán wọ́n ti tú wọn lẹ̀ báyìí, àtàwọn ọmọ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ti tú wọn lẹ̀ báyìí. Ṣùgbọ́n àwọn tó wá rẹ̀ pé àbí kí n dọ́gbọ́n kinní yìí ni o, ó lè gbàdúrà yẹn o. Ó ti wá wo bẹ́ẹ̀ pé gbogbo tí wọ́n béèrè nínú Ramadan Ọlọ́run mà tí ì ṣe, ìwọ ló fà á, àfọwọ́fà owó ara rẹ ni. Ó gbọ́wọ̀ sọ́lọ́run lẹ́nu. Bá ti gbọ́wọ̀ sọ́lọ́run lẹ́nu, dandan ni kọ́lọ́run ṣe fún ẹ. Eléyìí ni ìmọ̀ràn mi fún gbogbo àwọn mùsùlùmí nípa Ramadan tá a ṣe kọjá yìí. Gbogbo tá a ti fi sílẹ̀ tá a súnmọ́, ẹ má jà padà síbẹ̀ mọ́. Ẹ má jà padà síbẹ̀ mọ́. Tó pé lópin ìgbà tá a bá ti padà síbẹ̀ mọ́, àwa náà ń retí gbígbàdúrà lọ́dọ̀ Ọlọ́run. À ń retí gbígbàdúrà lọ́dọ̀ Ọlọ́run ni. Lópin ìgbà tá a bá ti padà síbẹ̀ mọ́. Láfà ọ̀jọ̀gbọ́n kan fi sọ wípé isbir ala hulwi zamani wa murrihi. Ó ní isbir ala hulwi zamani wa murrihi wa'alam bi anna Allah balighu amrihi. وَاعْلَمْ بِأَنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ. Àfáà ní isbir lọ ní àmúra o, ó ṣe sùúrù, rọ́jú pẹ̀lú Ọlọ́run. على علو الزمان ومريه. Lórí adùn ìgbà tá a wà yìí àti kòrò tí ń bẹ nínú rẹ̀. Adùn ìgbà tá a wà yìí lẹ́yìn tí Ramadan dé,
àwọn nǹkan kan wà tó yẹ pé yóò máa mú àdùn ìgbà yìí wá fún ẹ. Irú àwọn tó lè ní tó lè jèrè lọ́dọ̀ Ọlọ́run, tó lè rí gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run lẹ́ni tí ò bá ní ojú kòkòrò. Ó máa lẹ́nu mi tọ́lọ́run ń gbàdúrà rẹ̀ tó ń lò nǹkan ńláńláńlá nínú àdùn ìgbà tá à ń sọ nìyẹn. Tọ́lọ́run bá gbé dé fún ẹ, má ṣe gànràngànràn, ṣe sùúrù pẹ̀lú rẹ̀, kó sì fi sùúrù tọ́lọ́run lò ó. Lára tó béèrè fún yẹn, lópin ìgbà tó yá sí pé ó padà síbi àwọn tọ́lọ́run ní ká má sún mọ́mọ́ tí Ramadan ti gbà lọ́wọ́ rẹ̀. Tọ́lọ́run bá wá mú àdùn gbígbàdúrà yẹn dé fún ẹ nínú ìgbà, àfi kó o ṣe sùúrù pẹ̀lú Ọlọ́run yẹn, kó lè gbádùn àdùn yẹn, kó lè gbádùn ìkàlẹ̀, kó lè gbádùn ìkàlẹ̀. Ìṣe sùúrù pẹ̀lú Ọlọ́run, ìrọ́jú pẹ̀lú rẹ̀, nìyẹn fi ń gbádùn oore tọ́lọ́run bá fún yàn. Tí ìkorò náà bá tún dé, nínú àwọn ìkorò tá a sọ yìí, ọ̀rẹ́ yà ní pé kó rí àwọn ọ̀rẹ́ rẹ̀ kan, wọ́n ní ṣebí Ramadan ti tán, já lọ ṣe fàájì ní ọtí járe, ọmọ yẹn mo ti ẹ̀ pàdé rẹ̀ lánàá. Gbogbo àwọn nǹkan yẹn nínú àwọn ìkorò ìgbà nìyẹn. Má bá wọn súnmọ́ bẹ̀ mọ́, má súnmọ́ bẹ̀ mọ́. Ìjìnà kúrò ń bẹ̀ ìwọ náà fi dolórí rẹ̀. Àfáà ni wa'alam bi anna Allaha balighu amrihi, wa'alam bi anna Allaha balighu amrihi. Ó dájọ́ jùlọ mọ̀ pé Ọlọ́run ọba balighu amrihi, ọba tó láṣẹ lórí ọ̀rọ̀ rẹ̀ ni, ọba tí máa ń borí ọ̀rọ̀ rẹ̀ ni. Gbogbo tó bá ti sọ fún ẹ̀dá láyé pé òun ṣe fún, kíní kan ò ní dádúró. Gbogbo tó bá ti sọ wípé ẹrú mi yìí olódodo ní sí mi, ó sì fẹ́ ṣe nǹkan báyìí fún, kíní kan ò ní dádúró. Ẹnikẹ́ni ò ní dádúró. Torí ìdí eléyìí, ẹ dákun, ká lè pẹ̀lú ẹni tí ó rí gbígbàdúrà Ọlọ́run, ká lè pẹ̀lú ẹni tí ó jèrè lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn mùsùlùmí tá a jọ gba àwẹ̀ tó kọjá yìí, ẹ jẹ́ á gbìyànjú ká má padà síbi tó lè ba àdúrà wa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ká má padà síbi tó lè sọ wá dẹni ìdọ̀tí lọ́dọ̀ Ọlọ́run. Tó pé tára èèyàn bá ti mọ́ sọ́dọ̀ Ọlọ́run, tára tá ń lò yìí bá ti mọ́, gbígbàdúrà ó wọlé. Gbogbo ìgbìyànjú wa tá a ṣe, especially 10 days tó gbẹ̀yìn Ramadan náà, gbogbo ìgbìyànjú tá a ṣe kò ní dànù. Tó bá fẹ́ dànù, ìwọ fúnra rẹ ló fọwọ́ ara ẹ fà á. Ìwọ fúnra rẹ ni, ìwọ fúnra rẹ ló fọwọ́ ara ẹ fà á. Ṣùgbọ́n tó bá ti gbọ́wọ́, tó ti sá kúrò ńbẹ̀, fìyókù lẹ̀ fọlọ́run. Tó pẹ̀ mí ẹ náà máa sọ fún ẹ pé gbogbo tí mo nádéhùn pé mi ní ṣe mọ́, mi ì dẹ̀ ṣe lóòótọ́. Tí àdánwò kan bá dé fún ẹ, àbí ìdánwò kan dé fún ẹ, wọ́n ṣàlùwàlá, yan náfìlà méjì. Ọlọ́run wọlá náfìlà tí mo yàn yìí, ṣàánú mi, wọ́n rí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ṣàánú. Nígbà tára ẹ ti mọ́, ọmọ tuntun ní wá báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n tó bá ti mú ẹ tí lọ máa kọ̀ntínú láti máa ṣe ṣìná, láti máa lọ sílé ọtí, láti máa parọ́, láti máa ṣe kèéta èèyàn, láti máa ṣe àbòsí èèyàn, láti máa dìyàn sínú, gbogbo ìwọ tó bá tún padà sórí àwọn nǹkan wọ̀nyí, ó lè rí gbàdúrà o. Ó wà ní Ọlọ́run ò dẹ lóhùn, wọ́n ló fúnra ẹ ló fọwọ́ ara ẹ fà á, Ọlọ́run ṣe ní dáhùn. Èyí tá a gbà lọ́dún yìí, Ọlọ́run má ṣe láṣemọ́ fún wa. Àlùbáríkà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àti mi àtẹ̀yìn náà, Ọlọ́run dákun jẹ́ àpẹẹlẹ ni tí ó gbà á tọdún tí ń bọ̀ wá. Àwa tá a dágbére fún tọdún yìí 2025 yìí, ti 2026 Ọlọ́run dákun jẹ́ àpẹẹlẹ ni tí ó gbà níwọ̀n. Ká ti lékún lówó, ká lékún lọ́lá, ká lékún lárísìkí, ká lékún lẹ́mìí gígùn àtàlàáfíà, ká lékún nínú ìdàgbàsókè nínú ẹ̀sìn, ká lékún nínú ìdàgbàsókè nínú ìgbàgbọ́. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ kọ̀ọ̀kan wa. Hadha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.